years lélẹ̀ tí o ti fáwọn ọmọ yẹn lówó oúnjẹ tí o ti mọ anything bó dẹ̀ ṣe fẹ́ pa àwọn ọmọ yẹn ló ń wá. nǹkan tó wá sọ nìyẹn èmi ti wà lẹ́gbàá ìpì látẹ̀ fún. mọ́mí dọ́là ó ní ẹ sọ pé ẹ sọ fún ọkọ yín ni pé òun fẹ́ fi ọmọ gba property lọ́wọ́ òun ni. ṣé ṣègùn ló sọ bẹ́ẹ̀ fún. no nǹkan tí ìyá mi ti sọ ni. ẹni gbogbo ló ti gbọ́ gbogbo tó ń pamọ́ mi nìyẹn o. ẹ̀kọ́ gbogbo yẹn kí n bá mi bẹ mọ́mí dọ́là ojú abẹ mo lẹ́lẹ́dàá tèmi o. ṣẹ́kùn rí ó ṣẹ̀wọ̀n kọ́ má bínú ọmọ yẹn ṣẹ̀wọ̀n bí tilẹ̀ sọ náà kọ́ má bínú. mi expect wọn kàn máa react báyìí torí ẹ̀ mo fi dákẹ́. kọ́ má bínú nǹkan tọ́mọ yìí ti ṣe fún mi ló jẹ́ kí n máa react. mo ti sọ nǹkan tó máa react. ẹni tó máa ṣe. ṣẹ́rí mo ti sọ fún yín ṣẹ́rí dídákẹ́ dáadákẹ́ kì í ṣe pé bóyá ẹ̀ lọ́rọ̀ tẹ́tẹ́ sùn kì í ṣe pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ pé kò yé mi ẹ̀yin ni wọ́n mọ̀. ẹ̀yin tẹ́ ẹ sọ stop begging her I know why I'm begging her ọmọ méjì wà ńlẹ̀ ẹjọ́ ẹ̀yin kọ́ lẹ́ máa bá wa parí ẹ̀ ẹjọ́ ẹ torí ọ̀dọ́. ẹ̀yin má dá wọn ẹ fi wọ́n lẹ̀. ìyá àbíjọ ń gbọ́dà ṣó ti lọ ni. ó sì lè bì wọ́n má wo gbogbo àwọn eléyìí. ó sọ títí pé tóun bá rí mi òun máa stab mi. ẹ má wọ ní ìmájọ̀rọ̀ kékeré. mọ́mí dollars gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí ẹ mọ̀ pé tuntun tó dẹ̀ gan ni mo ṣe sá lọ sí zone 2 tèmi náà fi lọ fẹjọ́ sùn. mọ́mí dollars tuntun ò lẹ́mìí gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí èmi fúnra mi èmi fẹ́ bójú tutù jẹ́ gbọ́ngbà tí ṣùgbọ́n ló pè mí that was be 3 months ago ìgbà tọ́mọ yẹn máa send àwọn videos kan sí mi àti voice note gbogbo ẹ̀kọ́ mo gbọ́dọ̀ máa san bí báyìí náà mo dẹ̀ rọra fílẹ̀ mo kàn wọ́n pẹ́ pẹ́ cause èmi wò pé yẹ kó o ti move on láti join náà kí ló tún ṣẹlẹ̀ tó tún lọ ń dá sọ̀rọ̀ ilé wo gan lẹ́ sọ̀rọ̀ ó lọ sílé ní last month ṣé last month kọ́ ni àbí tọ̀hún ó lọ bẹ̀ ó lọ fọ́ gbogbo ilé tí ò ń ṣe lẹ́kì ló wà àtọ̀ ló wà. ṣé yẹn ni solution ó fọ́ gbogbo glass aluminium tọmọkùnrin yẹn ṣe pé ó fọ́ gbogbo ẹ̀ ó kọ́ 500,000. ìyẹn náà lè bí ìyẹn náà gan ò dáa ṣáàbí ẹ má bí. àmúgún nìyẹn. n kọ́kọ́ mi jà màmá máa bá gbogbo pátì ọkọ mi jẹ́ tí mo dẹ̀ bímọ fún. olóòrùn náà wá ṣiṣẹ́ yẹn òru làwọn kan wá ṣiṣẹ́ yẹn so wọn wá àwọn lóun kọ́kọ́ ló wá máa ṣiṣẹ́ jẹ́. òun ló wá ṣiṣẹ́ dádì rí ó sọ̀rọ̀ ó ní bàbá tẹ bá kọ́ ọ̀tà máa pa yín ó sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan náà wá ṣiṣẹ́ òun ló wá ṣe ó sọ̀rọ̀ ó gbọ́ padà wá ó sọ̀rọ̀ àwọn kọ̀ọ̀kan ẹ má gbé lẹ́yìn àní ìṣàdé. lóòótọ́ sí ìgbé lẹ́yìn o. òun fúnra rẹ̀ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tó tún fọ́ tán ó tún pe ṣìgò wípé ṣìgò bọ́ síta mò ń dúró díẹ̀ tó bá bí ẹ̀dá wá bá mi mo wà nílé ní kíní mo ti bá ogbó kíní jẹ́ òun fúnra rẹ̀. ara ló ń ta ṣe bá fẹ́ fẹ́yàwó mi lè ní gbogbo obìnrin most obìnrin máa react the same way. I don't know why you are surprised about this one. Most obìnrin máa react and because you are older it will look somehow ọmọ kékeré lọmọ tẹ́ ń bá fa yìí. And that is why gbogbo àwọn tó ní 30 ni she's not 30 she's 20 something. Exactly. She's 20 something bí around 19 18 ló lóyún so she's 20 something. And I'm telling you I don't expect you rò pé ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé ó máa react kì í ṣe pé kó wá tọ́jú ọmọ nìkan ni torí pé ẹ lọ fi ọkọ ẹ̀ tó rò pọ́kọ ni ẹgbọ́kọ lọ́wọ́ ẹ̀ ó máa react sí why are we thinking that she can overreact because ọkọ ò fẹ́ rí mọ́ ẹ̀yin lọ́kọ fẹ́ rí she will react. ojú abẹ́ṣẹ́ rí mo fẹ́ lè ní ṣìgò ló dragi mọ́ mi dọ́là sọ̀rọ̀ ẹ̀ tí ṣìgò máa bẹ́ mi sọ̀rọ̀ ṣìgò sọ ní sọ pé àmì ilé fẹ́ mọ́ mo ti níyàwó kékeré tó bá rí ìyàwó mi they understand and same thing tọmọ yẹn ń tẹnu mọ́ fèmí nìyẹn pàtẹ́gbọ̀n yín bá dé máa gbọ́ nǹkan tó ń sọ ó sọ fún mi pé òun ti níyàwó kékeré fún lójú ọmọ yẹn bíi pé torí ìyàwó kékeré yẹn ló ṣe ń ka ẹ̀sùn sóun lẹ́sẹ̀ pé òun ò mọ̀ ṣe mọ́ then as at then mi wàá mọ gbogbo ìwà tó tún wá padà develop o. ó ṣe rí ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ jẹ́ kí kinní yìí ò tán lẹ̀ ọmọ yìí ò ní jẹ́ gbádùn àfi kí bàbá àsìkò ìwọ̀n pẹ́pẹ́ mọ́. exactly kọ́ máa tọ́jú ọmọ wọn. kò sí bẹ́ẹ̀ yẹn fẹ́ ṣe ẹ̀ lè gbádùn torí tó bá yá náà. ẹ lè fẹ́ mọ́ ọmọ nìkan máa tọ́jú. kó tọ́jú ọmọ rẹ̀ kó máa pe àwọn ọmọ rẹ̀ lẹ́ẹ̀gbẹ̀jì abẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ lórí kọ́ọ̀lù. ọwọ́ ṣẹ́rí ìyẹn sì ọwọ́ ọmọ mi dọ́là ń gbogbo ẹ má bínú gbogbo nǹkan tí ìyá àbèjì bá ṣe fún yín ẹ má bínú tó yẹ yín ẹ má bínú ẹjọ́ ẹ̀yin náà lè máa bá ọkọ yín sọ̀rọ̀ ní kí at least ó bá jẹ́ ọ̀sẹ̀ ní owó oúnjẹ kó máa fún ọmọ wọn. Ọlọ́run
tó yé ká má ti ṣe yẹn kò ẹ ní má sí wàhálà. bínú torí tí o bá fi lè ṣe ó sì máa rojọ́ yín kì ó sì máa ó máa rojọ́ yín o ó máa gbé yín wá sọ́dọ̀ mi o ọ̀dọ̀ ó èké sì máa gbé yín lọ sáà that platform nǹkan tẹ máa ṣe ni pé ẹ kọjọ kó jẹ́ bí bẹ̀lẹ̀ máa bẹ ṣìgò àwọn náà ń bínú bọ̀ ẹ jọ nítorí ọ̀nà ẹ tíra láti bẹ ọkọ yìí pé kó bá tẹ̀ jẹ́ oṣooṣù owó oúnjẹ kó máa fún ó ti náà òun fọkọ mọ́ ní kó òun náà fọkọ mọ́ ẹ jọ nítorí Ọlọ́run. mi ò yé èké. Ṣìgò dà ṣìgò ti padà wá bí. a ti pe tìgò àti bẹ ṣìgò ti gbọ́ a sì ti bẹ̀ yá dọ́là náà. ṣìgò wà bí báyìí. wọ́n ní hardback. a ti pe ibà ti bẹ ṣìgò. ẹ fẹ́ request ṣìgò. a ti bẹ gbogbo wọn ò gbọ́ kò sí nǹkan kan tá a mú wáyé kò sí nǹkan kan tá a mú dá. lórí ọ̀rọ̀ Mummy Dollars àti ìyá Ibeji tí ó ń jà ràn-ìràn lórí íńtánẹ́ẹ̀tì látàlẹ́ àná òun ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Let me tell you something. For a lot of people that will say, ó gbọ́kọ mọ́ mi lọ́wọ́, ó gbọ́kọ mi. Tí ọkọ ẹ̀ náà bá rìn ní bèbí arábìnrin yẹn, kò possible kí obìnrin yẹn kó gba ọkọ mọ́ ẹ lọ́wọ́. Then number two, àwọn kan máa tún sọ pé wọ́n fi oògùn gba ọkọ lọ́wọ́ mi ni ó possible dáadáa. But kí oògùn kó tó lè ṣiṣẹ́ lára ọkùnrin, á jẹ́ pé irú ọkùnrin bẹ́ẹ̀ òun náà ti lọ, ó ti gbé súnmọ́ arábìnrin tó wọ́n sọ pé ó lo oògùn fún yẹn. Ṣé ti get it straight nsìn náà nínú fídíò yẹn gbogbo wa la fetí wa gbọ́ nígbà tí Mummy Dollars náà sọ oríṣiríṣi point of view títí àwọn náà nípa ìyá Ibeji náà sọ point of view Mummy Dollars fún Mummy Dollars lórí life yẹn. Tí ọkùnrin tí kò bá ti rí ilé ẹ̀ gẹ́gẹ́ bí safe haven tí kò bá ti rí ilé ẹ̀ gẹ́gẹ́ bí comfort zone that man is seeking solace somewhere outside with another woman. Àìmọye àwọn èèyàn lèmi ti rí lára àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ pé ìyàwó méjì mẹ́ta lọ ní but mo rí i pé wọ́n máa ń láìkì kan jù kan lọ. Mo wá béèrè lọ́wọ́ kan lára àwọn ọjọ́ kan pé kí ló dé tó jẹ́ pé ọ̀dọ̀ woman yìí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ yìí ló máa ń wà. Èyí tó jẹ́ first wife yẹn gan-an tó bá lọ bẹ̀ láàrin 1 day 2 days o ti fò kúrò ńbẹ̀ o ti wá síbi ibi o lè wá ń bí by the whole for the next 2 weeks o lè wá ń bí ó dẹ̀ sàn kankan. Ó ní tóun bá ti wà lọ́dọ̀ ìyàwó kejì yẹn òun máa ń feel at home òun máa wà comfortable pé nítorí ẹ̀ mo ṣe máa ń rí i pé òun máa ń wà ń bí most of the time tóun bá dẹ̀ wà ń bí you get the kind joy wey him dey always feel but tóun bá wà lọ́wọ́ ọ̀dọ̀ first wife òun yẹn ó máa ń kanra ó múlé ayé le kò kí ń jẹ́ kóun wà comfortable nínú ilé even ilé jẹ́ pé òun ló kọ́ tóun àti first wife rẹ̀ tọ́jọ́ wà ń bẹ̀ but ilé tí second wife yẹn ó rẹ̀ǹtì ẹ̀ ní ibẹ̀ ló máa ń wà most of the time. So now eléyìí jẹ́ kíkiní kan yé wa pé ẹjọ́ ẹ̀yin obìnrin when you have a man let us try as much as possible to make our homes safe haven for our husband. Now nínú fídíò yìí ẹ má get it wrong yìí o mi ò sọ wípé Mummy Dollars right mi ò dẹ̀ sọ wípé ìyá Ibeji ó right mi ò sọ pé Mummy Dollars wrong mi ò dẹ̀ sọ wípé ìyá Ibeji náà wrong nǹkan tí because ọ̀rọ̀ yìí ń sìn we are strangers àwọn people yìí ló wà nínú situation yìí àwọn ló mọ nǹkan tó ń really ṣẹlẹ̀ láàárín nínú ilé yẹn nínú the whole situation you get but from what they have told us on this live video àwa ti rí wípé that guy is actually is always comfortable tó bá wà lọ́dọ̀ Mummy Dollars that is why Mummy Dollars knows so much about ìyá Ibeji even about the ìyá Ibeji gan do you get so gbogbo àwọn kíni is a pity because ọ̀rọ̀ yẹn ti di iṣu ata yànmọ̀yànmọ̀ báyìí the whole thing is messy already for you to have brought your private family matters to the internet it means that you have given vultures food to eat nǹkan tí kìíní yẹn mean gangan nìyẹn so don't expect less and this matter is involving a celebrity tó bá ti di bó ṣe di yìí people would definitely say a lot about it but nǹkan kan ni mo kàn máa advice no matter how much you bring your private family matters to the public it will not proffer any solution ẹ kọ́kọ́ gbà yẹn bẹ́ẹ̀ straight up it will only make the whole thing messier because it's already messy now it is getting messier do you get now nínú ọ̀rọ̀ tí mò ń try láti sọ yìí ẹ jẹ́ ká máa kọ́gbọ́n nínú àwọn ọ̀rọ̀ yẹn nínú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí everybody learn every day ni the minute you bring your private family matters to the internet that is the end of it ẹ lọ wo gbogbo àwọn tó ti gbé family matters wá sórí internet they end up regretting because
the people you are coming to tell, this audience you are coming to tell on the internet about your bedroom family private matters, they don't care about you. They don't care about you at all. In fact, some of them are actually waiting for your downfall. Yes, because everybody you are telling on the internet, everybody no lo ní family problems ti tiẹ̀ lọ́kọ̀ọ̀kan tí kò papọ̀. Èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí náà, I have my own challenges tèmi náà face privately in my own family. I will not bring it to the public now. Why will I do that? Whatever happens in my private life, I will sort it out. I do not have to bring it to the public for public consumption. It doesn't make any sense. Look at the whole thing now. This matter is involving a celebrity. Momidola is a celebrity, very big on social media. Now look at the whole thing now. It's getting very, very messy. And Ìyá Ìbejì, nǹkan tẹ́mi kọ́ máa sọ ni pé tọ́rọ̀ bá ti di bó ṣe dà yìí tí ọmọ ti wà involved. Ìyá Ìbejì tí mò ń gbọ́ yẹn, ọmọ ti wà ń bẹ, ọmọ méjì. Now àwọn ọmọ yẹn gangan lèmi máa advice Ìyá Ìbejì kó mójútó. Bẹ́ẹ̀ ni torí ọkọ tó ti lọ kò ní lè kíyàn máa ṣẹ́jú sí mọ́, ó ti lọ nìyẹn. Ọmọ tó wà involve yẹn gangan lèyàn máa wá make sure wípé èèyàn train dáadáa, because at the end of the day gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ lọ́tún láàrin Momidola àti Ìyá Ìbejì lọ́tún lọ́sì àtọkọ Chigo, whatever tó bá ń ṣẹlẹ̀, the interest of those children is the most important. The interest of those children is the most important. So this video is going out to Baba Ibeji fúnra rẹ̀. Yes, ọmọ ti wà involved. Whatever tó bá ṣẹlẹ̀ láàrin gbogbo yín, ẹ má jẹ́ kí ó affect interest àwọn ọmọ yẹn. Torí àwọn ọmọ yẹn gangan jẹ́jẹ́ làwọn ọmọ yẹn jókòó, ẹ̀yin lẹ fà wọ́n wá. So for whatever reason, for anyhow, you guys just make sure that the children fi ẹ̀tọ́ wọn dùn wọ́n. Fatherly care, fatherly love, motherly care, motherly love. Òun ni kí ẹ jẹ́ ká ṣe, òun ni kí motherly care, fatherly care, òun ni kí ẹ jẹ́ ká ṣe lórí àwọn ọmọ yẹn. Ìyẹn gangan ló wà important jù. After gbogbo live yìí nsìn, live video yìí nsìn, what remedy? Ṣé ìyẹn máa wá sọ pé kí ọkùnrin tó ti lọ kó padà ní, tàbí I don't understand. Ìyẹn ni kò yé mi. Now, tí gbogbo wa bá rántí nǹkan tó ṣẹlẹ̀ nígbà títí ìjọba landẹ̀ pẹ̀lú Dára, tí gbogbo wọn rora wọn tó ń lọ sórí live videos káàkiri, tó ń ṣe ń lọ síbí, ló ń lọ sọ́hùn, tí Dára ń ṣe live video pẹ̀lú Mary Goldie, tó ń ṣe ń bí, ló ń ṣe ń bọ́ sórí TikTok, ló ń bọ́ sórí Instagram, ló ń lọ sórí Facebook. Ẹ jọ̀ọ́, to what end? Kí ni effect gbogbo live videos tó ń ṣe káàkiri yẹn? Kí ló dà nínú matter yẹn? It can only complicate the issues. It can only make the whole matter very, very worse. Fast. It can escalate the whole issue real fast. Because when you bring your family issues to the internet, you have already crossed that line. There are a lot of other ways that you can resolve whatever issues tó bá ṣẹlẹ̀ láàrin family. Because from what I have heard, what I have seen in that video, èmi rí wípé bọ̀bọ̀ tí wọ́n ń sọ pé wọ́n ń jáde lórí àti Momidola àti Ìyá Ìbejì, wọ́n kàn wá fẹ́ di gbogbo ọ̀rọ̀ yẹn sí ìta ni. Òun lè fi ń rí i pé àwọn ọ̀rọ̀ tí kò yẹ kó tiẹ̀ máa bọ́ta sórí internet wá ń padà wá ń bọ́ta. A lot of things táwọn èèyàn tiẹ̀ mọ̀ nípa ọ̀rọ̀ yìí, òun ni gbogbo everybody ti mọ̀. And these are private matters that they are supposed to remain private. These are very private matters, strictly family affairs. They are supposed to remain in the family. If you are going to provide a solution to this kind of problems, there has to be some other ways, not bringing things to the internet. Bó ṣe rí nìyẹn. Jeff Owólẹ́wà lórúkọ mi. I'll see you on the other side. Please, if you know that you are watching my videos and you have not subscribed to my channel, please subscribe to my channel, Jeff Owólẹ́wà TV, and smash that notification bell. So when my next video is popping on, you'll be the first to see it. God bless you. God bless you for watching my videos. Hala. Please subscribe to my YouTube channel and press the notification button.